Mo kí gbogbo àwa tí a ní àǹfààní láti máa gbọ́ mi ní àkókò yìí. Orúkọ mi ni David Adéníjì. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, kí ni nǹkan tí mo ní fún wa lónìí? Ohun tí mo ní fún wa náà ni ọ̀rọ̀ Ọlọ́run nípa ìgbàgbọ́. Ní àkọ́kọ́ náà, kí ni ìgbàgbọ́ jẹ́? Mo ti máa ń ṣàlàyé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà wípé ìgbàgbọ́ ṣe kókó nínú ìrìn àjò ènìyàn. Ìgbàgbọ́ ṣe kókó fún gbogbo ẹni tó jẹ́ pé ó ń béèrè nǹkan ní ọ̀dọ̀ Ọlọ́run. Láìsí ìgbàgbọ́, Bíbélì sọ pé a ò lè wu Ọlọ́run. So nípa ìgbàgbọ́ yìí gangan la ṣe máa ń rí nǹkan gbà lọ́wọ́ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ àdúrà ò gbà mọ́ ní ọjọ́ tòní nítorí pé kò sí ìgbàgbọ́. Ẹlòmíì ṣe iyèméjì nígbà tó bá ń ṣe kíni, tó bá ń gbàdúrà. Ẹlòmíì a máa ṣe iyèméjì pé ṣé nǹkan tí mo ń sọ yìí ṣó máa rí bẹ́ẹ̀ àbí ò ní rí bẹ́ẹ̀ ṣá? Ṣé nǹkan tí mo ń sọ yìí, ṣé nǹkan tí mo ń gbà ní àdúrà yìí ṣó máa wá sí ìmúṣẹ? Tí wọ́n bá sọ àsọtẹ́lẹ̀ sínú ayé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì àti lè fi ìgbàgbọ́ gbé pé àsọtẹ́lẹ̀ tí wọ́n sọ yìí èmi ni mo ní, ó máa difficult fún, because ó dàbí pé ọ̀pọ̀lọpọ̀ ò mọ bí Ọlọ́run ṣe tó. Ọlọ́run máa ń mú rírí jáde nínú àìrí ni. Tá a bá wo ìwé Genesis orí kìíní, ó sọ ọ̀rọ̀ kan níbẹ̀ yẹn tí mo fẹ́ ká ṣàkíyèsí dáadáa. Ó ní ọ̀rọ̀ nípa ìgbàgbọ́ ni mo ń sọ̀rọ̀ nípa ẹ̀. Genesis orí kìíní, ní verse 1 rẹ̀. Genesis 1 chapter 1 verse 1. Ó ní àtètèkọ́ṣe Ọlọ́run dá ọ̀run àti ayé. Mo fẹ́ kẹ́ ẹ ṣàkíyèsí ìrìn àjò ọ̀rọ̀ tí mo ń kà yìí. Ẹ máa wo number 2 rẹ̀, verse 2. Ó ní ayé sì wà ní júùjù, ó sì ṣófo. Ẹ má gbàgbé wípé júùjù láyé wà, ayé ṣófo. Ó ní òkùnkùn sì wà lójú ibú, ẹ̀mí Ọlọ́run sì ń rábàbà lójú omi. Ìyẹn ni wípé ó ní òkùnkùn wà, ìyẹn ni pé òkùnkùn bírímù nílé ayé tó jẹ́ pé gbogbo ẹ̀ ṣófo, kò sí ìmọ́lẹ̀, kò sí anything. Ẹ̀mí Ọlọ́run wá ń rábàbà, kò síbi tó máa bà sí. Ó wá sọ ní verse 3, ó ní Ọlọ́run sì wí pé kí ìmọ́lẹ̀ kí ó wà, ìmọ́lẹ̀ sì wà. Ẹ má gbàgbé wípé kò sí ìmọ́lẹ̀. Kò sí ìmọ́lẹ̀ rárá. Ṣùgbọ́n Ọlọ́run wá ní pé kí ìmọ́lẹ̀ kó wà. Ìmọ́lẹ̀ ṣe kíni sà? Ìmọ́lẹ̀ wà. Ìyẹn ni pé nínú òkùnkùn yẹn ló ti pe ìmọ́lẹ̀ jáde, pé kí ìmọ́lẹ̀ wà pẹ̀lú àṣẹ ọ̀rọ̀. So nínú rírí ní ọ̀pọ̀lọpọ̀ ti máa ń gbàgbọ́ nǹkan tí because ẹlòmíì ò gbà pé nǹkan báyìí lè ṣẹlẹ̀ sóhun. Ẹlòmíì ò ní ìgbàgbọ́. Nínú ìgbàgbọ́ ìdẹ̀ ni àṣẹ wà. Ìgbàgbọ́ yẹn ni Jésù Kristi wá sí kíni, tó wá polongo fún wa pé ká ní ìgbàgbọ́. Ìgbàgbọ́ rẹ̀ ti wà láti àtètèkọ́ṣe, ṣùgbọ́n ó rí mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ò ní ìgbàgbọ́. Torí ẹ̀ la ṣe pè àwọn èèyàn ní àwọn ẹni tó jẹ́ pé a rà padà tí wọ́n gbàgbọ́ nínú Jésù ní onígbàgbọ́, because Jésù wá kéde ìgbàgbọ́ yẹn fún wa. Ìgbàgbọ́ yìí ti wà láti àtètèkọ́ṣe, ṣùgbọ́n ẹ má gbàgbé pé Ábúráhámù ó bá Ọlọ́run rìn pẹ̀lú ìgbàgbọ́. Ó bá Ọlọ́run rìn pẹ̀lú kíni? Pẹ̀lú ìgbàgbọ́. Ó fi ìgbàgbọ́ bá Ọlọ́run rìn. Ìyẹn ni pé ìgbàgbọ́ ti wà láti àtètèkọ́ṣe wá, láti ìpilẹ̀ṣẹ̀ ayé. So ìgbàgbọ́ yìí ló mátà nígbà tá a bá ń gbàdúrà. Ìgbàgbọ́ yìí ló ṣe kókó nígbà tá a bá ń gbàdúrà. Lórúkọ Jésù yóò dára fún wa. Ẹ̀mí ìgbàgbọ́ Ọlọ́run á yọ̀ǹda ẹ̀ fún wa. Now, kí ni mo wá fẹ́ sọ? Verse 3 yẹn ni ó ní Ọlọ́run wípé kí ìmọ́lẹ̀ kó wà, ìmọ́lẹ̀ wá wà nínú òkùnkùn bírímù ayé. Ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ wípé Ọlọ́run lè tan ìmọ́lẹ̀ sínú òkùnkùn ayé òun níbi tí ọ̀rọ̀ ẹlòmíì ti dojúrú dé. Ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ pé Ọlọ́run lè ti kíni, pé ó lè tan ìmọ́lẹ̀ sínú ayé òun. So tá a bá ní ìgbàgbọ́, tí ẹni tó bá ní ìgbàgbọ́, mo máa ń sọ fún wa gẹ́gẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pé tí wọ́n bá sọ pé iná ń jó níbi kan, ẹ má sọ pé kán kó irú ẹ̀ wá. Àbọ̀rọ̀ máa sọ pé kán kó irú ẹ̀ wá ni pé kò sí ìgbàgbọ́, kò sí ẹ̀mí ìgbàgbọ́ nínú wa. Ẹ jẹ́ á gbà pé kò sí ohun tí Ọlọ́run ò lè dá lára.
kò sí ohun tí Ọlọ́run kò lè fi ilé ayé dá, kò sí ohun tí Ọlọ́run ò lè fi ọ̀run dá, kò sí ohun tí Ọlọ́run ò lè ṣe láàrin 10 minutes. Ìgbàgbọ́ la fi máa ń grab ẹ̀. Ìgbàgbọ́ la fi máa ń ṣe kíni, la fi máa ń grab ẹ̀. Lórúkọ Jésù a ò ní dààmú. Mo ti wò pé mi ò ní gbà wá ní àkókò rárá. So eléyìí ní ìgbàgbọ́, ọ̀rọ̀ nípa ìgbàgbọ́, ọ̀rọ̀ nípa ìgbàgbọ́. Mo fẹ́ ká ṣàkíyèsí ẹ̀ dáadáa. Nínú ìgbàgbọ́ yìí ní ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ ti máa ń jà jáde wá. Àwọn oore kan ti máa ń hàngì, ṣùgbọ́n nípa àìní ìgbàgbọ́ ènìyàn ni kò jẹ́ kí oore yẹn tẹ̀yàn lọ́wọ́. Ṣùgbọ́n ìbá ṣe pé a ní ìgbàgbọ́ ni, ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá ń gbàdúrà lé lórí ó máa ṣe kíni, ó máa bọ́ sí, ó máa ṣe ìtẹ́wọ́gbà. Lórúkọ Jésù a ò ní dààmú. Àwọn ènìyàn ò ní ìgbàgbọ́ ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbéèrè wọn kò sì fi ń wá sí ìmúṣẹ mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè ò wá sí ìmúṣẹ mọ́. Àwọn èèyàn wá wò pé ṣé kò sí Ọlọ́run mọ́ ni? Ọlọ́run kúkú wà. Ṣùgbọ́n that is number 1 tí àdúrà ò fi gbà. Àìní ìgbàgbọ́ ó wà lára ìdí tí àdúrà kò fi gbà. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ó wà tó jẹ́ pé àdúrà ò fi gbà o. Ṣùgbọ́n wọ́n ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́ báyìí. Wọ́n ń sọ̀rọ̀ nípa kíni? Ìgbàgbọ́. Ìgbàgbọ́ ní ìdánilójú ohun tí a retí àti ìjẹ́rìí ohun tí a kò rí. Ìwé Hébérù 11 ló sọ bẹ́ẹ̀, verse 1 wẹ̀. So mi ò tí ì fẹ́ lọ bẹ̀ yẹn lónìí. Tó bá di ọjọ́ mi, a tún máa lọ síbẹ̀ yẹn. Lágbára Ọlọ́run, mo gbà ní àdúrà fún ọ. Gbogbo ìwọ tó ní àǹfààní àti máa gbọ́ mi nìyí. Lórúkọ Jésù ó yá lọ rí àánú gbà. Ìwọ tó ní àǹfààní àti máa gbọ́ mi nìyí. Lórúkọ Jésù ó yá lọ rí tiẹ̀ ṣe. Nínú kànga àìlómi tá a ju ayé rẹ sí, nínú kànga gbígbẹ tá a gbé ìṣẹ̀dá rẹ sí, lórúkọ Jésù ẹ̀mí mọ́ fà ọ́ jáde. Lórúkọ Jésù ẹ̀mí mọ́ fà ọ́ jáde. Lórúkọ Jésù ẹ̀mí mọ́ fà ọ́ jáde. So à ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́. Ó wà lára nǹkan tí ò jẹ́ kí àdúrà ọ̀pọ̀lọpọ̀ gbà mọ́. Tí ènìyàn bá gbàgbọ́, mo máa sọ experience tí mo rí nípa ìgbàgbọ́ rí. Mo ti sọ fún àwọn ènìyàn níbi tí mo ti minister, mo ti ṣàlàyé fún ọ̀pọ̀lọpọ̀. Ṣùgbọ́n ó ṣeé ṣe kí ẹ̀yin má tí ì gbọ́ nípa nǹkan tí mo ń sọ yìí. Mo máa tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ nípa ẹ̀ láìpẹ́ àti láì jìnnà. Tí yín ni pé ẹ sáà follow mi lórí Facebook @babafire247, lórí Instagram @babafire247, lórí TikTok @babafire247. So lórí YouTube náà @babafire247. Ṣùgbọ́n ẹ lè search fún David Adeniji Fire láti lè fi get channel mi láti subscribe sí lórí YouTube. Mo gbàdúrà fún ọ. Bó o ṣe ń ṣe bẹ́ẹ̀ ó yá lọ rí àánú gbà. Tó o bá lè share fídíò yìí káàkiri kí àwọn èèyàn rí. Torí ó dára láti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ jẹ àǹfààní nípasẹ̀ rẹ̀. Ó dára kí ọ̀pọ̀lọpọ̀ jẹ àǹfààní nípasẹ̀ rẹ̀. Jẹ́ kí àwọn ẹlòmíì jẹ àǹfààní. Mo gbà ní àdúrà fún ọ. Lórúkọ Jésù, bó ṣe ń share fídíò yìí káàkiri ó yá lọ rí àánú gbà. Àwọn kan ti ń retí àánú tipẹ́tipẹ́. Ṣùgbọ́n ṣé o máa share fídíò yìí? Bó ṣe ń share ẹ̀ káàkiri tó ń jẹ́ kí àwọn ènìyàn jẹ àǹfààní ẹ̀. Mo sọ tẹ́lẹ̀, lórúkọ Jésù ó yá lọ rí àánú gbà. Ire rẹ, àṣeyọrí rẹ tó ti tó bọ́ lórúkọ Jésù. Áńgẹ́lì Ọlọ́run alààyè, áńgẹ́lì aláàánú ó yá kó gbà jáde fún ọ. Ibi tí ire rẹ hàngì mọ́, lórúkọ Jésù Kristi, Ọlọ́run gbà jáde fún ọ. Ó yá lọ rí àánú gbà. 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 Lórúkọ Jésù, mo ní kó rí àánú gbà. Bó o ṣe ń táìpù àmì sí abẹ́ kọ́mẹ̀ntì yìí, gbogbo òkè ìṣòro rẹ lórúkọ Jésù ó yá kó di pẹ̀tẹ́lẹ̀. Òkè ìṣòro rẹ lórúkọ Jésù ó yá kó di pẹ̀tẹ́lẹ̀. Bíbélì wípé ohun tí èyí bá wí ní orúkọ mi ló ṣe. Mo pa ní àṣẹ, mo béèrè fún ọ lónìí. Ohun tó ti ń retí ní rere tí Ọlọ́run ò tí ì ṣe lórúkọ Jésù. Torí pé o táìpù àmì tó share fídíò yìí, Ọlọ́run ṣe fún ọ lórúkọ Jésù. Torí pé o táìpù àmì, o share fídíò yìí, Ọlọ́run ṣe fún ọ. Jẹ́ n sọ àṣírí kan fún ọ kí n tó máa lọ. Tí mo bá sọ pé kó o share fídíò yìí, èmi ò ṣe pé bóyá torí pé kìnnìkan. Bí kò ṣe pé Ọlọ́run sọ wípé gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe rán mi láti kéde, láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Láti kéde, láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Now, ọ̀nà tó máa gbà láti lè rí táàpù lára anointing yẹn,
ọ̀nà láti lè táàpù lára ìbùkún yẹn òun ni pé kó o bá mi share ẹ̀. So mọ̀ pé kó o bá mi share ẹ̀ fún àwọn èèyàn rẹ. So nípa bó o ṣe share yẹn, ìwọ náà ń ṣe kíni, òun rí ìbùkún gbà. Bó o share ẹ̀ fún àwọn èèyàn 10 ó tẹ́ mi lọ́rùn. Bó o share ẹ̀ fún àwọn èèyàn 20 ó tẹ́ mi lọ́rùn. Bó o share fún àwọn èèyàn 50 ó tẹ́ mi lọ́rùn. Torí pé ó ń ṣe fún ògo Ọlọ́run alààyè ni. Jẹ́ kí fídíò yìí kó lọ káàkiri, jẹ́ kó lọ káàkiri. Má dẹ̀ gbàgbé láti follow, torí pé àwọn ọ̀rọ̀ pọ̀ tá a ti máa sọ. Ọ̀pọ̀lọpọ̀ ní testimony. Mo fẹ́ kí ìwọ náà ní testimony. Lórúkọ Jésù wà ní testimony. Mo ní lórúkọ Olúwa, lórúkọ Ọlọ́run àwọn olùgbò wà ní testimony. Gbogbo agbára tó ń dá testimony ẹ̀rí ayọ̀ rẹ dúró. Mo dúró lórí Kristi àpáta ilẹ̀ mìíràn ìyẹn ni mo wá sọ àsọtẹ́lẹ̀ jáde. Gbogbo agbára tó dí ire àṣeyọrí rẹ lọ́wọ́, tó dí testimony rẹ lọ́wọ́, gbogbo agbára bẹ́ẹ̀ ó yá kan di òkú. Lórúkọ Jésù, gbogbo agbára bẹ́ẹ̀ ó yá kan di òkú. Mo pa ní àṣẹ, ìṣẹ̀dá rẹ ò tún gbàbọ̀dẹ̀. Ire gbogbo tó ń bọ̀ lójú ọ̀nà ó yá kó tẹ̀ ọ́ lọ́wọ́. Ìṣẹ̀dá rẹ ò tún tako ire mọ́. Gbogbo ẹni bá gbógun ti ìṣẹ̀dá rẹ, tó gbógun ti ayé rẹ, tó sọ pé ó di lápò ìgbà táwọn bá bá ọ dénú sàré, orú àwọn alágbára bẹ́ẹ̀ ó yá kan fi ilẹ̀ ṣaṣọbúra. Gbogbo ẹni tó bá ru ẹrù ọ̀ràn, tó bá di ẹrù ọ̀ràn, tó bá di torí tiẹ̀, tó wò pé òun fẹ́ gbé kàlí lórúkọ Jésù, orú ẹni bẹ́ẹ̀ ó yá kó rù nǹkan ẹ̀. Ẹlẹ́rù ni kó gbé, ó yá lọ rí àánú gbà. Jésù Olúwa wa, àmín. Má gbàgbé láti subscribe sórí YouTube channel mi. Má gbàgbé láti follow mi lórí Facebook page mi, David Adenifaya, tàbí kẹ́ search fún at babafaya 247. Lórúkọ Jésù, àjọ máa rí àánú gbà ni. Ìyanu á dẹ̀ ṣẹlẹ̀. Jésù Kristi Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Hallelujah, hallelujah, hallelujah. Ògo. God bless you in Jesus' mighty name. Amen. Thanks.